So welcome back o ẹ̀yin èèyàn mi part two story Mariam gist Mariam tí mò ń sọ fún yín pé kábíyèsí ní pé kí gbogbo olórí kan renovate o lọ sí outside palace pé Mariam jà ó lóun ò ní lọ o ó ní kò sí nǹkan tán lè ṣe wọn lé léun nínú palace ó bá bàbá kábíyèsí jà gbogbo àwọn elder gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí olórí tèmítọ́pẹ́ olórí rónkẹ́ gbogbo wọn ló bá jà Dr Elizabeth gbogbo wọn ló bá jà ó ní kò sí nǹkan tán lè ṣe pé òun ò ní kúrò ní palace ẹ̀yin èèyàn lé ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára báyìí wọ́n ní kábíyèsí dẹ́ẹ̀dì pé no enough is enough látìgbà tóun ti fẹ́ àwọn olórí kò séèyàn kankan tó make òun happy wọn ò kí à ń pa happiness òun wọn ò kí à ń pa ìdùnnú àwọn wọn ò mọ̀ bóyá inú àwọn dùn wọn ò mọ̀ bóyá inú àwọn dùn severally inú tí wọ́n ń dùn because wọ́n ń rí function lọ party one after the other ipe òun ipe all the time ló máa ń ronú kábíyèsí ló ń sọ yẹn allegedly o ipe all the time làwọn máa ń ronú ipe ìyàwó àwọn àtọmọ àwọn ò sí nínú palace ipe ṣùgbọ́n àwọn ti wọ ìdùnnú ni fún wọn nítorí pé wọ́n rí function lọ wọ́n ń ṣe bí olórí ọba kiri wọ́n ní enough is enough o kí gbogbo wọn kàn lọ sí outside palace àwọn ò fẹ́ wàhálà ipa àwọn fẹ́ ìyàwó àwọn kó wá nínú palace pé àtìgbà tí pé Naomi ò ti wá sínú palace pẹ̀lú ọmọ àwọn ipe inú àwọn ò dùn pé kì í ṣe nítorí ọmọ àwọn pé but àwọn mọ̀ pé egungun ẹ̀gbẹ́ àwọn miss kábíyèsí love Queen Naomi kábíyèsí love Queen Naomi o wọ́n láwọn mọ̀ pé nǹkan kan miss nínú ọkàn àwọn wọ́n láwọn mọ̀ pé nǹkan kan ó miss nínú palace yẹn ṣé ẹ̀yin rò pé ẹ lè tú ìfẹ́ ni ìfẹ́ tó bá jẹ́ ìfẹ́ òtítọ́ mi ì tí ì rẹ́ni tó lè tú láyè mi ì tí ì rí ẹni tó lè tú láyè ẹ gbọ́ ìta gbọ́ lánàá tó ní pé CCTV wọn èèyàn kan lọ destroy ṣé ẹ mọ̀ pé bó ṣe sọná sí palace náà nìyẹn nítorí pọ́n ní kán move wọ́n sọná sí palace èyí tí kábíyèsí ní kán move ní iṣẹ́ àtúmọ̀ ìtọ́ tún máa dá lára wọ́n ní kò sẹ́ni tí ò bá jà tán nínú palace o wọ́n ní bí Mariam ṣe ń jà nìyẹn o ipe láyéláyé o òun ò ní kúrò ní palace o because wọ́n fẹ́ òun níyàwó ni ìgbà tán wá fẹ́ níyàwó ìyẹn wá ní kó má kúrò ní palace ọba ní kábíyèsí ibi tán bá fẹ́ sí ló máa lọ àtọyọ́ tó ti wà nínú palace kí ló mú wá fún kábíyèsí tó máa jẹ́ ìdùnnú kábíyèsí àtọjọ́ tí kábíyèsí ti fẹ́ ìjà wàhálà ìdààmú ló ń kó wá bá kábíyèsí kábíyèsí ò ní happiness kan láyé pẹ̀lú ẹ̀ ìwọ wo nǹkan tí olórí Elizabeth gbé ṣe lẹ́nu ìgbà kékeré tí wọ́n ní ó yẹ kó dọwọ́ bojú ní Mariam ẹnu ìgbà tí olórí Elizabeth Dr Elizabeth dé palace wo nǹkan tó ti gbé ṣe ìwọ ló máa bá yìí jà ló máa bá tó ń jà wọ́n sọ ẹ́ lórúkọ wọ́n sọ ẹ́ ní ìjàlábí kí ló dé wọ́n fi ṣe ẹni olóòní kúrò nínú palace ṣé ìgbà tí òun yọ wá ń gbà yẹn tó ń wá bá kábíyèsí ṣé Queen Naomi kọ́ níyàwó wọn àbí òórí Queen Naomi nínú palace ńgbà yẹn ó wá lóòní kúrò nínú palace kò sí nǹkan tó lè ṣe ó máa kúrò nínú palace ni kábíyèsí lọ́rọ̀ ẹ ti sáwọn wọn ní kó lọ gbogbo àwọn obìnrin Ifẹ̀ ní ọ̀rọ̀ ẹ ti sáwọn wọn ní kó lọ gbogbo àwọn ìyá arúgbó tó wà nínú palace àwọn bàbá arúgbó wọn ní ọ̀rọ̀ ẹ ti sáwọn wọn ní kó máa lọ gbogbo ọmọdé ìlú lọ́rọ̀ ẹ ti sáwọn wọn ní kó máa lọ kò sí ìdùnnú kan tó mú wá sínú palace yẹn ìdààmú lòun fún kábíyèsí kábíyèsí ní àwọn ò lè pa happiness tàwọn lára nítorí pé àwọn fẹ́ satisfy ẹ̀yin olórí wọ́n ní enough is enough so mo ní kí n mú gist part two ipe kábíyèsí ní kí gbogbo àwọn olórí kí wọ́n move lọ sí outside palace wá fún yín ni ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o wọ́n ní Mariam ń yarí o wọ́n ló lóun ò ní lọ o àdẹ̀mọ̀ ìgbésẹ̀ tí kábíyèsí wa máa gbé lẹ́yìn yẹn bọ̀ kábíyèsí ní láyéláyé gbogbo wọn ló máa move pé torí Queen Naomi ń padà bọ̀ wá sínú palace so ẹ̀yin èèyàn lé ẹ subscribe o because tẹ bá subscribe tẹ bá ti post ẹ tètè máa rí God Almighty will bless you all òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí channel mi thank you so much have a wonderful weekend God bless you.